wá lọ fẹ́ gbajúmọ̀ Ifá ni ọ̀wá jọ gbajúmọ̀ níbo wá ní Ifá náà ti gbajúmọ̀ ẹ bá mi sọ ṣé Ifá gbajúmọ̀ mò ń béèrè ní ṣé Ifá gbajúmọ̀ tó bá ti kọjú odò Ọya ń bẹ̀rùn dárúkọ Fá bébí Yorùbá lọ́mọ Fá kí làwọn fẹ́ fi ṣe Ifá kọ̀ Fá àní kí ni wọ́n fẹ́ fi ṣe òun kàn gbajúmọ̀ ọwá ní kó sọ̀rọ̀ di gbajúmọ̀ kí gbogbo ayé ọmọ wọn ò sì mọ Fá gbogbo ayé ṣé ẹni tí ó fúnni ní nǹkan ṣébí tọrùn rẹ̀ ló yẹ ká kọ́kọ́ wò òun ò gbajúmọ̀ ó fẹ́ kó sọ̀rọ̀ di gbajúmọ̀ oní bàbá ológun mò ń fẹ́ kẹ́ sọ mí di gbajúgbajà ń gbogbo ayé bàbá ológun ẹnìkan ọmọ náà kọ̀rọ̀ tó gọ síhùn ìwọ àti irú rẹ̀ lẹ dá mọ̀ pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàtó náà délù ọ lọ sí rédíò Lagos ní Tiwantiwa ẹ dákun ẹ bá ní kéde o awọlẹ yìí afẹ́ agbóògùn wa ni afẹ́ sóògùn fáwọn èèyàn àwọn ọmọ wa kéde pé ògbóǹtarìgì olóògùn kan ti wọlé yìí ẹni tí ò bímọ ẹni tó dún pọ́n ẹni tí yà ń jẹ àá bàbá olóògùn wọn náà yẹ kó lọ rédíò ilé rédíò tájú oògùn rẹ lọ ṣé bọ́ yẹ kí wọ́n pè nǹkan kan sínú atẹ́gùn ni kọ́ mọ wú àwọn èèyàn wá ìwọ tán fẹ́ tàn jẹ lọ ọ̀gbọ́n bàbá ológun ọ̀gbọ̀ wọ́n mọ̀ pé lè rédíò máa jọ́jọ́ ta wọ́n wá ń fẹ́ kó wọn sóògùn kan fún ọ tí wọ́n fi dáwọ́ mà wọn ò sì dóhùn mà àfìgbà lè rédíò níbo ló yẹ kí wọn náà lọ kò í ṣe páńpolo fún lè rédíò ọjọ́ bó ti ṣe jẹ́.